ẹ̀yin tèmi báyìí la ṣe rí world best ìyá rere kan báyìí ní ṣọ́ọ̀bù Fola Tinubu èyí tí wọ́n rà èyí tí wọ́n ń tà wọ́n jẹ́ kó yé wa wípé ṣe ni àwọn wá ṣùtù fíìmù àwọn nǹkan èyí tó ń bọ̀ lọ́nà ní ọ́fíìsì Ìyábọ̀ Òjó ni wọ́n bá fi ẹsẹ̀ kan ya ṣọ́ọ̀bù Fola Tinubu láti wá bá ra ọjà. ẹ̀yin èèyàn ṣe rí fídíò yìí àní lórí fídíò yìí bàbá Gba Ope wa lórí fídíò yìí ẹ̀mí mímọ́ gba ẹ̀yìn wa a mọ̀ wípé ṣe rí fídíò tẹ̀ ń wò yìí wọ́n ò gbé ring light jáde odidi oṣù kan odidi oṣù méjì wọ́n sì máa ṣe fídíò lọ àwọn ará bí torí wípé kí ni eléyìí gbẹnu tán eléyìí ó lẹ́tìkẹ́ tẹ́ bá ń gbọ́ pẹ́pẹ́ dẹ́mu eléyìí àwọn kan ò ní sùn ṣé kò wàá sùn lórí fídíò yìí báyìí ẹ̀yin èèyàn rí wípé ó lágbára ẹ jẹ́ kẹ́mi àti yín ẹ jẹ́ ká jọ wo àrà tí world best àti Fola Tinubu dá ní orí fídíò gbogbo ń tẹ́ bá rò lórí fídíò náà ẹ̀yin náà ẹ fi ìdáhùn yín ẹ fi sí orí comment section ẹ jẹ́ ká jọ sọ ẹ jẹ́ ká jọ jọ ire o. World best yẹn ọ̀pọ̀ fílẹ̀ ọbẹ̀ tó má ṣiṣẹ́ ọ̀pọ̀ fílẹ̀ world best kí ni kọ́mú kí ni sáìsì kọ́mú tó bá fọkàn yàn máa fún ẹ. kí ni sáìsì kọ́mú yín báyìí. torí pé wá ṣùtù lọ́dọ̀ yín báyìí ní jẹ́ ká rí ìran. òun náà ní jẹ́ ká rí mi báyìí ẹ jẹ́ wá sáìsì. láti àbọ̀ wà lamẹ́ríkà wọn ò mí sí èyí mo pe méjì láti ṣe rẹ́díò báyìí. wọ́n mí sí ìnà pé báwo. ọ̀ ní mí sí tó lọ́mọ mi ní. sáìsì wo lẹ máa ń. ọlọ́run tó máa mú yá jà Priscilla àti tábùlà. ẹ jẹ́ kí n lo sáìsì yẹn ẹ mọ̀ kó ṣẹlẹ̀ máa wọ ẹ̀yin ní máa ti mọ̀ kí ló ń tẹ̀ ní máa fi mọ̀. ọyàn mi tóbi mi ìfẹ́ nǹkan tó máa mi ìfẹ́ bàjẹ́ bravo mo fẹ́ rú kàn báyìí tí mo lè máa wọ̀ sí jacket. obìnrin corset stone. tí mo lè wọ̀ sáyé tí máa wọ̀ máa kọ́ wọ̀ bọ̀ mi ìfẹ́ lè yí mo fẹ́ ẹ̀yẹn ṣé mo lè rí kọ̀dà ṣé lè gbà mí. ìmọ̀ sáìsì yín náà. jẹ́ ká try ẹ̀ báyìí so that màá kàn wọ blazer sí you understand. ẹ bẹ̀ kọ́ mú yín tóbi. ó tóbi gan nípa ẹ̀. ó tóbi o. ọyàn mi tóbi gan lè lọ dádì rẹ̀. ó dà gbé lọ àti mo ṣáà máa múra wájú àti àbọ̀ mo ní ìlú kọ báyìí tẹ́lẹ̀ àti máa wọ̀ máa kọ́ wọ blazer sí. ẹ̀yìn irú bra tí mo fẹ́ rí tó ń gbogbo ọyàn mi máa wà nínú ẹ̀. ìgbà tẹ̀lé mọ sáìsì yẹn kọ́. ọ̀la mi mọ sáìsì mi. kò dá o. bra tí mo ní láyé mi ò bí ó ju 3 àbí 4 lọ. that's bad you have to know your size. I'm like bó máa gbà mí. ó máa wọ yẹn náà mo bá lè wọ lórí láì tẹ́ bá ti ṣe tán. jẹ́ mú kò ṣe kó wọ̀n ju o. world best fílẹ̀ world best kò sọ́mọ náà fílẹ̀ world best world best. guys ó ti rẹ̀ mi am shooting àwa shoot lọ́dọ̀ Fola àtàwùjọ àti ìyàbọ̀ mo wá lo ọ́fíìsì àti ìyàbọ̀ mo wá lo shop. àwọn àni pé fílẹ̀ world best ẹ kú ọmú yìí ẹ kó dáadáa ẹ jẹ́ kó dúró déédéé. bọ̀ ṣé mo ti wọ́n ti délé lẹ́yìn bá mi dé lẹ́yìn. wíìgì dà ó yá mu wá. jẹ́ ká continuity wá fi eléyìí náà mọ lára nǹkan tí mo ń tà wá fi mọ. lẹ́kọ̀ọ́ kó ṣe pàdé. mo ṣe lè polówó ẹran polówó bíi mo máa ń polówó àtẹ̀lé oníkọ́mù ìgbàlódé yín máa ní kí lórúkọ àbí kí lórúkọ àbí sọ yín. èwo ló tún eléyìí náà tún wá kọ́ lọ́kùn. eléyìí brand eléyìí brand. mo láì wá no má jẹ́ ká mú brand mo láì kéde eléyìí dàbí ìyẹn dà bímọ then gbà mo fẹ́ fi èlò fìlà màá mú méjì yìí fún mi fáwọn ilé ìsílẹ̀ pẹ̀lú fìlà yẹn mo máa mú black yìí àtẹlẹ màá sanwó ń sìn mo bọ̀ mo wò bóyá kí n lò gan àwa ní òun láì fìlà tí ó lò láì kì mo bọ̀. mo ní kọ́ ẹlò black. má jẹ́ ń dé wig jẹ́ ń lò báyìí make up ó yẹ wá ṣe powder fún mi. The color will be black. No, mo ti mú black. No, má wọ̀rẹ́ mi. Mo máa ń sanwó bọ̀ mí. Màá kàn lè jí. Màá ra 5. Màá ra 5. Mo láìkè lè iná bá fi síbẹ̀. Màá rà tó 9 àbí kí n ra 10. Màá tún wá mo láìkè. Èmi tí mo hate kì máa. Powder. Má jẹ́ ń lo wig mọ́ ẹ.
Oh yeah, what talking? One no brown powder. Small size. Oh no, I'm just saying that we came to shoot in our shop. No, that we came to shoot in our shop. I'm just saying that we are shooting in our shop. I'm trying to tell you so that you thank her for me. She left her shop for me to shoot. Do you understand? Oh yeah. I'm shooting in her shop and Auntie Abo's shop. Auntie Abo's office. Over Sabi Auntie. I won't be ready to find you. Let me find. Oh yeah, what she sounds. Yes, I'm buying. What happened to? Yes, I cried in the film. The scene I shot before now, I cried. You see, it's coming out next on YouTube. You know, my movie is coming out today on YouTube. One of my movies is coming out today by 6 p.m. That's my best friend's son. It's coming out on Toyin TV today. Then the next one, we're shooting the next one. So the scene, before I shot this one, I want to shoot. I cried in the scene. When you see the film, you understand. Lip gloss. Yes, very nice. I'm taking like 10. Oh, fits me, I know. I'll take like 10. So, Buki, or fila lama, olo like fila yi ma fi won. What's all this? You people say your wala is too much. Color only. So má lo color le. Color wa. Jẹ́ ká sọ yẹn jáde. Go color fún mi. Ni the best. Àbí kí lo pink. Then lo pink. So do ni o má jẹ́ ká sọ yẹn jáde bá ń kó padà sí. O má mara mu go èmi ò mara mu. Èmi ò wá mara mu. Àǹtí Abo ló múra fún mi chua gbogbo ìgbà tá wà ní kíní. Gbogbo ìgbà tá wà ní Tanzania. Èmi ò mara mu. Gbogbo báwo yẹn ṣe àwọn náà múra fún mi. Wọ́n bẹ̀ sí lọ́kẹ́ fún wa. Ọlọ́run mi ìmárá mọ́ Ọlọ́run. Mi ìmárá mú sẹ́ẹ̀. One of my movies coming out today on YouTube. Oh, really fine. My best friend. I don't want wig though. All right, thank you guys. I need to. Wala mi ba mama múra rárá. Wala ma ko ma lọ. Celebrity go to. Ba ma ṣe bí ìyá Jésù. Ọlọ́run. All right, thank you guys. Love you guys. Bye. Thank you. Bye. Shake stop it.